babaláwo international ẹ̀yin ọmọ ìyá mi mo ní ijó àti ọ̀yàyà ni màá fi lágbára Èdùmàrè ni màá fi máa bá yín lágbára Èdùmàrè òun náà lè máa bá mi náà ẹ̀rín àti ijó àti ayọ̀ ni màá fi máa bá yín lágbára Olúwa lẹ́yìn ọba tó lómi àti oníjà tó ń gbogbo tá a ṣe láyé èmi ni èjì ara àṣokò jù gbalaja lẹ́yìn ọmọ yín náà ni ẹ wo ànífẹ́ lèmi ìṣe mí wọn lè nífẹ̀ẹ́ lèmi ìṣe yín náà lágbára Èdùmàrè ọmọ ìyá mi gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí má bínú sí mi ẹ rí i pé mi ò gbé kọ̀ kì í ṣẹjọ́ mi kì í ṣe ẹmọ time December period stroke January ẹ má yẹn parọ́ tàn wá ẹ̀yin ọmọ ìyá mi iṣẹ́ máa ń ní agbára iṣẹ́ máa ń àwọn èèyàn gbogbogbò so even tí o bá wá sẹ́dọ̀ mi o lè má mọ o bá wá sẹ́dọ̀ mi o lè má mọ what I'm facing so I'm sorry for that please I'm very sorry so what I'm going to say is that iṣẹ́ kan wà tó yẹ pé àwọn bàbá wa máa fi ń san ìgbésẹ̀ Osole tó fi ń san ìgbésẹ̀ fún torí ẹ̀yin tẹ́ ń pè mí àti àwọn tó ń jẹ irú ẹ̀ ẹ wo ẹ̀yin ọmọ káàrọ̀ oòjíire I'm very sorry because some of us ẹ pè mí ẹ bèrè ẹ̀ lọ́wọ́ mi ò lè parọ́ ó tó bíyàn bíi 5-6 tó pè mí sùúrù ẹ̀ so ẹ má bínú sí mi ẹ wo kí la máa lọ ṣe ẹ̀yin ọmọ ìyá mi kí la máa ṣe ẹ jẹ́ ká lọ wá orí àgùntàn àwa tútù àbí gbígbẹ àwa àgé kékèké tẹ́ bá ti gé àkó sínú apẹ tuntun àkó sí tẹ́ bá ti kó sínú apẹ tuntun àwa gé èèpọ̀ bùn lélẹ̀ àgé kékèké báyìí àbí kó kéré ju lélẹ̀ lọ àgé kékèké tẹ́ bá ti gé sí kékèké àwa àdálé lórí àbórí ẹ̀ tẹ́ bá ti dálé bá borí ẹ̀ àwa mú di dátà rẹ̀ kan àmúlé lórí tẹ́ bá ti múlé lórí ọmọ ìyá mi kò jù bẹ́ẹ̀ lọ àjò tí a bá ti jó tó bá ti kúná kí la máa lọ ṣe ọmọ ìyá mi à sọ tẹ́ bá ti sọ àwa mú àwa tó bá ti tutù àwa lọ á kúná tó bá ti kúná á pọ̀ ọṣẹ mọ́ tẹ́ bá ti pọ̀ ọṣẹ mọ́ ọṣẹ àgáyìn ọṣẹ Ghana àbí ọṣẹ tó bá jẹ́ tó bá wùn tó yẹ pé ó máa ṣiṣẹ́ láì dáadáa òní kò pọ̀ mọ́ ọmọ ìyá mi because ẹlòmíì ń wọ ọṣẹ dúdú so tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn àwa fa sínú àwo ọlọ́mọrí funfun la máa fa sí tá bá ti fa sí èèyàn 10 ló lè lò èèyàn 100 ló lè lò but àwo funfun la máa fa sí àwa fi handkerchief white handkerchief àbí aṣọ òwúrọ̀ àwọn aṣọ white báyìí agídí ẹ̀ àfi bò lórí mọ́lẹ̀ àfi bọ́ ọṣẹ yẹn lórí mọ́lẹ̀ àmà wá máa wo ọmọ àrí àwo yẹn àmà fi cover ẹ̀ tá bá ti fi cover ẹ̀ àwa filẹ̀ àgbésórí kan ó dọjọ́ kẹta ká tó ṣí àfilẹ̀ dọjọ́ kẹta but kí ni la máa fi pọ̀ ọṣẹ yẹn ọtí hot la máa fi pọ̀ either lord ògógóró anyone la máa fi pọ̀ tó bá rí pé ó sharp dáadáa ó la máa fi pọ̀ so a máa filẹ̀ fún di ọjọ́ kẹta a máa gbẹ̀ láràárọ̀ ọmọ ìyá mi tó bá ti kò tó pàápàá ló máa rí owó ẹ̀ san pàápàá wàá rí owó náà san ìgbésẹ̀ ò bá ìwòsíbó ṣe pọ̀ tó wàá rí san ó ṣùọ̀ ọmọ ìyá mi ó dájú iṣẹ́ tó dájú ni àmọ́ Olódùmarè ló ní ewé àti egbò yẹn tí jẹ́ kó dájú òun ló bá wà fọwọ́ sí tí jẹ́ kó dájú so fi ìgbàgbọ́ sí kò ṣe iṣẹ́ ìdájú o tó bá dájú tó bá yé pé iṣẹ́ tó dájú ni yóò bá yẹ pé kò dájú sọ́ọ̀rì mi ò ní wá kọ́ ẹ mi ò ní wá rárá ọ̀lọ́sọ̀rọ̀ náà wá kọ́ ẹ jẹ́rìí mi náà ẹ̀yọ́ ọmọ ìyá mi ẹ lọ ṣiṣẹ́ yìí very very important iṣẹ́ tí ayé fi máa ń san Osole tó fi ń san gbèsè ni tó fi máa ń san gbèsè tí èèyàn fi ń jẹ gbèsè bọ̀ tó bá ti lò tán o tó bá ti di kó san gbèsè tán ọmọ ìyá mi lọ pátì má lò mọ́ tó bá bẹ́ẹ̀ ọ̀tá jẹ gbèsè o very very important ó ní àbọ̀rọ̀ lásán fún ọmọlúwàbí tó bá dénú àsìkíní adòdìdí ẹ wo ọmọ ìyá mi ó kún very simple stuff orúkọ mi náà kò yí padà babaláwo international ẹ yọ ọmọ ìyá mi owó lè jọ àwọn kan jẹ gbèsè níta náà báwo lè bá mi share it for me please and please share it torí àwọn tó wà níta jọ má ṣàgídí ìwọ bá mi share olúwalẹ̀ máa rábùkún ẹ̀ alọ́wájú ní padà sẹ́yìn ọwọ́ tó fi bá mi share náà ọwọ́ náà wàá fi gbé kan oríṣi lọ́dún yìí wàá fi kọ́lé àfi ra mọ́tò àfi fún ẹni kí ilé lọ́dún yìí lágbára Èdùmàrè thank you very much God bless you ẹ̀yin ọmọ ìyá mi I love you you know I love you now thank you very much God bless you love you.